A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Olùdíje du ipò igbákejì ààrẹ níbi ìdìbò ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú Labour Dat Baba Ahmed ti ké sí igbákejì ààrẹ àtijọ́ Atiku Abubakar kí ó dẹ́kun àti máa díje du ipò ààrẹ bí ó ti ní. Atiku ti ń díje du ipò ààrẹ láti ìgbà tí òun sì ń sìn lọ́wọ́ gẹ́gẹ́ bí agùnbánirọ̀ NYSC. Ó ké sí olùdíje du ipò ààrẹ àná láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party PDP kí ó fi ààyè gba àwọn tí ó kéré sí láti gba ipò òṣèlú kí ó sì wá ọ̀nà àti rí ojútùú sí ìṣòro orílẹ̀-èdè. Baba Ahmed ní irúfẹ́ Atiku tí wọ́n ní àrà ọ̀tọ̀ tí wọ́n fi ń ṣòṣèlú kò fẹ́ kí àwọn ọ̀dọ́ ẹlẹ́jẹ̀ tútù tí ọpọlọ wọn sì jí pépé gbàjọba. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní ìlú Àbújá ni Baba Ahmed ti ṣe ìrántí ìgbà tó ń sìn lọ́wọ́ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ NYSC tí Atiku jẹ́ olùdíje. Nígbà tí ó máa fi di ọdún 2018, àwọn jọ díje fún ìdìbò abẹ́lé papọ̀. Ní ọdún 2023, àwọn tún jọ díje papọ̀. Nítorí Ọlọ́run, kí ni Atiku tún wá ní ọdún 2027? Baba Ahmed ní odidi ìran ló ń retí adarí tuntun tí yóò darí wọn lọ ẹgbẹ́ tuntun. Ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè ni wọ́n ní agbára àti ọpọlọ láti yanjú ìṣòro orílẹ̀-èdè ṣùgbọ́n wọn kò fi ààyè gbà wọ́n. Ìṣòro Godfather ni wọ́n ń gbé kò wọ́n láyà àti ìlérí òfo. Atiku ti fi PDP sílẹ̀ darapọ̀ mọ́ African Democratic Congress ADC níbi tí yóò ti láǹfààní àti díje fún ipò ààrẹ ní ọdún 2027. Bákan náà la rí àwọn bíi Peter Obi àti Chibuike Amaechi. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn This Day tó jáde lónìí. Àjọ alámòjútó agbègbè Lagos State Environmental Protection Agency LASEPA ti ilé ìtura Flourish tí ó wà ní New Ìpájà Scheme 2 Ìpájà Housing Estate ìpínlẹ̀ Èkó pa látàrí bí wọ́n ṣe ń fi gbogbo ìgbà dá ariwo sílẹ̀ àti àwọn ẹ̀sùn mìíràn tí ó ní í ṣe pẹ̀lú ìtàpá sí òfin agbègbè environmental violations. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni àjọ yìí ti ṣe àfihàn yìí lánàá gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ wọn àti gbófinró tako àwọn tí wọ́n tàpá sí òfin agbègbè jákèjádò ìpínlẹ̀ Èkó. Àjọ yìí ṣàlàyé wípé ìgbésẹ̀ wọn tẹ̀lé ìwádìí tí ó ṣe àfihàn gbogbo ìgbà tí ilé ìtura fi ń tàpá sí àṣẹ, pàápàá jùlọ àṣẹ lórí ariwo pípa. Ìwádìí wọn ṣe àfihàn wípé ariwo láti ilé ìtura yìí ń dá àwọn olùgbé láàmú tí èyí sì léwu fún ìlera wọn. Nígbà tí ó ń sọ̀rọ̀ níbi wọ́n ti lọ ti ilé ìtura pa, alámòjútó LASEPA Babátúndé Àjàyí tẹnumọ́ àfojúsùn wọn àti dáàbò bo agbègbè kí wọ́n sì mú kí wọ́n tẹ̀lé àṣẹ. Àjàyí ṣàlàyé wípé ariwo, noise pollution àti àwọn ẹ̀sùn mìíràn mú kí ó nira àti gbé ìgbé ayé ìrọ̀rùn fún àwọn olùgbé. Wọ́n ní ìgbésẹ̀ àwọn ṣe àpẹẹrẹ ìpinnu LASEPA àti ṣe ìgbélárugẹ agbègbè tí ó mọ́ láti gbé pẹ̀lú àlàáfíà ní ìpínlẹ̀ Èkó. Ọ̀gá LASEPA wá rọ àwọn olùgbé àti olùdásílẹ̀ ilé-iṣẹ́ kí wọ́n tẹ̀lé gbogbo ìlànà òfin agbègbè nítorí àwọn kò ní fi ààyè gbà kí ẹnikẹ́ni tàpá sí òfin bó ti ń wù ó kéré mọ́ kí ìpínlẹ̀ Èkó lè dùn ún gbé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu tún ti dá sí fàákàjà ìjà òṣèlú tó ń lọ lọ́wọ́ láàrin gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara àti mínísítà ìlú Àbújá Nyesom Wike. Gẹ́gẹ́ bí orísun ìròyìn tó ṣe fẹ̀mítẹ̀ ṣe jábọ̀, ààrẹ ránṣẹ́ sí Wike fún ìpàdé pàtàkì ní ilẹ̀ òkèèrè lórí ìjà tí wọ́n tún padà sídìí rẹ̀ ní ìpínlẹ̀ Ọlọ́ràá tó ń dá awuyewuye sílẹ̀. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn Punch ṣe jábọ̀, orísun ìròyìn láti iléeṣẹ́ ààrẹ ṣe àfihàn lónìí wípé ìpàdé yìí ni wọ́n retí kí ó wáyé ní Dubai, orílẹ̀-èdè United Arab Emirates UAE, níbi Tinubu yóò mórílé lẹ́yìn àbẹ̀wò ráńpẹ́ ní ilẹ̀ Faransé. Orísun yìí ṣàlàyé wípé ààrẹ gbọ́dọ̀ rí ewu nínú ìwà tí Wike ń wù. Wọ́n ti pa ohùn pọ̀ láti ní ìpàdé ní ilẹ̀ òkèèrè. Wike kò lè yọ Fubara nípò, ààrẹ yìí ò kì í nílọ̀. Orísun yìí fi kún wípé ìwà Wike lẹ́nu ọjọ́ mẹ́ta yìí jẹ́ ìtàbùkù sí ààrẹ
ààrẹ, èyí sì lè dá rògbòdìyàn sílẹ̀ ní ẹkùn Niger Delta. Àbí báwo ni ènìyàn ṣe máa lé ara ìjọ àkọ́kọ́ kúrò lórí oyè bí ìgbà tí wọ́n lé ara ìjọ padà sóko ni? Èyí lè ní ipa lára ọrọ̀ ajé. Ààrẹ kò sì ní gbà kí èyí wáyé. Ìròyìn jábọ̀ wípé awuyewuye lékún sí i ní Ọjọ́bọ̀ lẹ́yìn tí àwọn aṣòfin 27 ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Rivers tí wọ́n jẹ́ alátìlẹyìn Wike bẹ̀rẹ̀ ìgbésẹ̀ ìyọnípò gómìnà àti igbákejì rẹ̀ lákọ̀tun. Níbi ìpàdé ìgbìmọ̀ tí agbẹnusọ Martin Samawiele darí ni wọ́n ti ṣe àgbékalẹ̀ ẹ̀sùn 7 tí ó dá lórí àṣemáṣe tako gómìnà. Lára rẹ̀ ni wíwó ilé ìgbìmọ̀, níná àlékún owó ìṣúná àti bí ó ti kọ̀ àti tẹ̀lé àṣẹ ilé-ẹjọ́ tó ga jùlọ lórí Legislative Financial Autonomy. Igbákejì gómìnà Ngozi Odum ni wọ́n fi ẹ̀sùn ìnákúná owó ìlú kàn. Bákan náà ni wọ́n ní ó ṣe ìdáwọ́kọ̀ fún ilé ìgbìmọ̀ láti má ṣe ojúṣe wọn. Samawiele ṣe àpèjúwe ìgbésẹ̀ ìyọnípò yìí ní èyí tí ó dára fún àǹfààní ará ìpínlẹ̀ Rivers. Ó fi ẹ̀sùn kan Fubara wípé ó fi ojú tẹ́ńbẹ́lú ilé ìgbìmọ̀ pẹ̀lú bí ó ṣe kọ̀ àti ṣe àgbékalẹ̀ ìṣúná owó ọdún 2026. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Social commentator kan tí ó tún jẹ́ àbúrò gómìnà àná fún ìpínlẹ̀ Èkìtì Ayọ̀délé Fáyòṣe tí orúkọ rẹ̀ ń jẹ́ Isaac Fáyòṣe ti ní kò sí èyí tí ó lè gba ìpínlẹ̀ Rivers fún ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tàbí ààrẹ Bọ́lá Tinubu níbi ìdìbò gbogbogbò ọdún 2027 nínú gómìnà ìpínlẹ̀ Rivers Siminalayi Fubara àti mínísítà ìlú Àbújá Nyesom Wike láì jẹ́ wípé wọ́n ṣe màgòmágó. Fáyòṣe sọ àsọdájú yìí nínú fọ́nrán kan tí ó fi sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook lónìí. Níbẹ̀ ni ó ti sọ ní èdè Gẹ̀ẹ́sì àti àdàmọ̀dì Gẹ̀ẹ́sì Pidgin bí ó ti ń fèsì sí rògbòdìyàn òṣèlú ọlọ́jọ́ pípẹ́ ìpínlẹ̀ Rivers. Fáyòṣe ní ẹnìkan ṣoṣo tí ó lè gba ìpínlẹ̀ Rivers fún Tinubu ní INEC àti ọlọ́pàá, kì í ṣe Fubara tàbí Wike. Ó ṣe ẹ̀sùn wípé ọ̀rọ̀ ìpínlẹ̀ Rivers ní Wike àti Fubara ń jà sí. Fubara ti fi ọ̀pọ̀lọpọ̀ owó pamọ́, Wike sì ń wo owó yìí, ìdí nìyí tí wọ́n fi ń jà. Fáyòṣe ní àwọn méjèèjì kò ní àtìlẹ́yìn tó jinlẹ̀ grassroots support tí wọ́n nílò láti fi gba ìbò fún APC ní ìpínlẹ̀ Rivers, pàápàá jùlọ bí Peter Obi bá wà lára àwọn tí yóò díje ní 2027. Bákan náà ni ó bu ẹnu àtẹ́ lu àbẹ̀wò òṣèlú tí gbogbo wọn ṣe kiri láti fi ra ìbò ní ìgbèríko láwọn tí wọn kò tó 30,000. Ó fi kún un wípé ojúlówó àwọn tó ń dìbò ní ìpínlẹ̀ Rivers kan ń wò wọ́n níran ni. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Ààrẹ orílẹ̀-èdè US Donald Trump ti ṣe ìkìlọ̀ wípé òun lè pàṣẹ kí wọ́n tẹ̀síwájú nínú yíyin àdó olóró ojú òfurufú ní Nàìjíríà bí wọn kò bá dẹ́kun àti máa pa Kìrìsìtẹ́nì ní àwọn orílẹ̀-èdè ìwọ̀ oòrùn Áfíríkà. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú New York Times ni wọ́n ti béèrè lọ́wọ́ Trump bóyá ìkọlù ọjọ́ Kérésì ní ẹkùn àríwá Nàìjíríà tako Islamic militant ní í ṣe pẹ̀lú ìpolongo rẹ̀. Trump ní òun nífẹ̀ẹ́ àti ṣe é ní ìkọlù ẹ̀ẹ̀kan ṣoṣo, ṣùgbọ́n bí wọ́n bá tẹ̀síwájú àti máa pa Kìrìsìtẹ́nì yóò di ìkọlù gbogbo ìgbà. Ìjọba Nàìjíríà kọ̀ láti gba ẹ̀sùn ìṣíwájú Trump wípé wọn kò dáàbò bo àwọn Kìrìsìtẹ́nì lọ́wọ́ ìkọlù àwọn jihadists bí wọ́n ti ní Kìrìsìtẹ́nì, Mùsùlùmí àti àwọn tí kò tiẹ̀ ní ẹ̀sìn kankan ni wọ́n ṣekú pa. Bákan náà ni ilé-iṣẹ́ tó ń tọpinpin ìkọlù ní Nàìjíríà náà ní ọ̀pọ̀ Mùsùlùmí ló ń dojúkọ ìkọlù àwọn jihadists. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí wọ́n ṣe àfihàn ní Ọjọ́bọ̀ ni Trump ti ní ó jọ bí ẹni wípé wọ́n ń pa Mùsùlùmí náà ṣùgbọ́n Kìrìsìtẹ́nì ló pọ̀ jù. Alukoro fún mínísítà Nàìjíríà ní ilẹ̀ òkèèrè náà ò lè fìdí ẹ̀ múlẹ̀ bóyá kò ní sí ìkọlù ojú òfurufú mọ́, ṣùgbọ́n sọ fún akọ̀ròyìn BBC wípé àwọn yóò tẹ̀síwájú àti máa ní ìjíròrò pẹ̀lú àwọn alábàáṣiṣẹ́pọ̀ títí kan ilẹ̀ US lórí mutual respect, international law àti Nigeria's sovereignty. Ó ní Nàìjíríà ní ojúṣe àti dáàbò bo gbogbo ọmọ orílẹ̀-èdè, ìbáà ṣe Kìrìsìtẹ́nì tàbí Mùsùlùmí, láì ya ẹnikẹ́ni sọ́tọ̀ gẹ́gẹ́ bí Al-Kazeem Abdulkadir ṣe ṣe lálàyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà lórí ẹ̀rọ ayélujára BBC.
Ètò ìsìnkú òṣèré ilẹ̀ Nàìjíríà Allwell Ademola wáyé lánàá Ọjọ́ Ẹtì ní ìpínlẹ̀ Èkó níbi tí ẹbí, ọ̀rẹ́ àti àwọn akẹgbẹ́ rẹ̀ ti kóra jọ láti ṣe ẹ̀yẹ ìkẹyìn fún ìrántí àti ìgbìyànjú rẹ̀ sí ẹ̀ka sinimá. Ademola, ẹni ọdún 49, 49 di olóògbé ní ọjọ́ 27 oṣù Kejìlá lẹ́yìn ìkọlù àìsàn ọkàn heart attack tí ó dé bá a ní ilé rẹ̀. Wọ́n ṣe ayẹyẹ ìmọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí olùkọ̀tàn, òṣèré àti adarí sinimá. Ètò ìsìnkú bẹ̀rẹ̀ pẹ̀lú candlelight àti ètò ní Lagos State Television Ìkẹjà kí wọ́n tó gbé òkú rẹ̀ lọ ìtẹ́ òkú Àtàn ní Yaba láti fi eérú fún eérú, erùpẹ̀ fún erùpẹ̀. Lára àwọn tí ó wà níbi ayẹyẹ ìsìnkú láti rí Rotimi Salami, Tóyìn Abraham, Afeez Sowore, Saheed Balogun, Adédoyin Kúkọ̀yí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àjọ Confederation of African Football (CAF) ti yan rẹfirí ará ilẹ̀ Senegal Issa Essaoury láti ṣàmójútó ìdíje 2025 African Cup of Nations quarter-final tí yóò wáyé lónìí ọjọ́ Àbámẹ́ta láàrin Nàìjíríà àti Algeria ní Marrakech. Omar Attan ní CAF kọ́kọ́ dárúkọ kí wọ́n tó jọ̀wọ́ rẹ̀ láàrin rògbòdìyàn tí ó dìrọ̀ mọ́ ìpinnu wọn níbi ìdíje. Essaoury kìí ṣe àjèjì níbi ìdíje 2025 AFCON nítorí ó ti kọ́kọ́ sìn gẹ́gẹ́ bí video assistant referee níbi ìdíje group stage láàrin Morocco àti Tanzania. Ìyànsípò yìí ni wọ́n ń retí kí ó mú àlàáfíà jọba síwájú ìdíje alágbára bí Nàìjíríà àti Algeria yóò ṣe wákò láti mọ ẹni tí yóò pegedé sí ìpele semi-final. Níbi ìdíje kẹjọ tí Super Eagles gbá kẹ́yìn pẹ̀lú àmì ayò 4-0 tako Mozambique ni wọ́n ti pegedé bí Algeria náà ṣe jáwé olúborí pẹ̀lú àmì ayò 1-0 ní extra time tako DR Congo. Ìdíje yìí ni wọ́n retí kí ó bẹ̀rẹ̀ ní aago 5 ìrọ̀lẹ́ òní. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.